Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Gẹ́gẹ́ bí a ti ṣe àdéhùn fún yín wípé a mú update wá fún yín tí a bá ti parí iṣẹ́ ìwádìí wa lórí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí gbajúmọ̀ òṣèré orí ìtàgé, òṣèré sinimá lédè Yorùbá Azeez Ijaduade. A sọ fún yín wípé ìròyìn jáde wípé ọlọ́pàá kan ó yìnbọn mọ́ Azeez Ijaduade tí Azeez tó dẹ̀ ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn Babcock Teaching Hospital tó wà ní Ile Ise Olopaa. Ṣùgbọ́n a sọ nínú fídíò yẹn wípé a ti parí ìwádìí wa láti mọ ohun tó ṣe okùnfà ìṣẹ̀lẹ̀ pé à ń yìnbọn mọ́ aráàlú. A ní tá bá ti parí iṣẹ́ ìwádìí wa wípé a mú wá fún yín láti mọ wúlẹ̀wúlẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn. Ṣùgbọ́n a láyọ̀ láti sọ fún yín o wípé ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn, ìyẹn Odùtọ́lá Ọmọlọ́lá, ó ti jáde sọ̀rọ̀ fún aráàlú lórí ìṣẹ̀lẹ̀ náà. Ohun tí wọ́n fi síta ó ní wípé kòròfo ọta ìbọn pé ní ọba Azeez Ijaduade lọ́rùn lásìkò pọ̀pọ̀ṣìnṣìn ayẹyẹ òpin ọdún ti ilé ìtura kan ní ìlú Ìpẹ̀rù. Ó tẹ̀síwájú, ó ní ọlọ́pàá tó ń ṣọ́ ọmọkùnrin orílẹ̀-èdè China kan tó náà wà níbi ayẹyẹ yẹn pé ní ó yìnbọn sókè tí kòròfo ọta ìbọn tó fi ba Azeez Ijaduade lọ́rùn níbi ayẹyẹ yẹn. Ó tẹ̀síwájú, wọ́n jẹ́ kó yé wa wípé lójú ẹsẹ̀ náà ni wọ́n ti gbé Azeez Ijaduade, ó ní wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn Babcock Teaching Hospital tó wà ní Ile Ise Olopaa láti lọ gba ìtọ́jú tó péye fún ìṣẹ̀lẹ̀ yẹn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ Ògùn, ìyẹn Odùtọ́lá Ọmọlọ́lá, ó jẹ́ kó yé wa wípé iléeṣẹ́ ọlọ́pàá ni ó máa san gbogbo owó tí wọ́n bá ná fún ìtọ́jú Azeez Ijaduade nílé ìwòsàn yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde. Wọ́n sì jẹ́ kó yé wa kì í ṣe wípé ọlọ́pàá yẹn ó mọ̀ọ́mọ̀, kì í ṣe wípé ó mọ̀ọ́mọ̀ yìnbọn fún Azeez Ijaduade, pé ó ṣèèṣì ni, pé kì í ṣe ìmọ̀ọ́mọ̀ ṣe ni ìṣẹ̀lẹ̀ yẹn fi wáyé gẹ́gẹ́ bí ohun tí iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde. Ṣùgbọ́n ohun tí ó wá ṣókùnkùn sáwà tí tó jẹ mọ́ ìbéèrè tó jẹ mọ́ dáhùn lórí ìṣẹ̀lẹ̀ yẹn ni wípé ìbéèrè tó nílò ìdáhùn lórí ìṣẹ̀lẹ̀ yẹn ó ní wípé kí ni ó ṣẹlẹ̀ tí ọlọ́pàá tó ń ṣọ́ ọmọ orílẹ̀-èdè China yẹn, kí ló ṣẹlẹ̀ tó fi yìnbọn sókè tó fi di pé ìbọn lọ bá àkòkòròfo ìbọn ó padà lọ bá Azeez Ijaduade níbi ìṣẹ̀lẹ̀ yẹn. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ ṣáájú kí ọlọ́pàá tó yìnbọn sókè, àbí kí ló mú ọlọ́pàá yẹn yìnbọn sókè? Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọn ò jẹ́ ká mọ̀ yẹn. Ó sì yẹ kán sọ fún wa, kán jẹ́ ká mọ̀ tó ṣẹlẹ̀ tí ọlọ́pàá tó ń ṣọ́ ọmọ orílẹ̀-èdè China yẹn tó fi yìnbọn sókè tí kòròfo ìbọn tó fi lọ bá Azeez Ijaduade. Ìbéèrè yẹn nílò ìdáhùn. Ó yẹ kí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ó yẹ kí wọ́n ṣàlàyé fún wa. Eléyìí náà la mú wá fún yín gẹ́gẹ́ bí àdéhùn tá a ṣe wípé a padà wá sórí ìkànnì yìí láti wá fi tó yín létí tí a bá ti gbọ́ tuntun tàbí tá a bá ti rí tuntun. Òun náà ló jẹ́ ká padà wá láti wá sọ fún yín o. A tó wá ń sọ fún yín wípé tá a bá ti wá gbọ́ tuntun míì lórí ìṣẹ̀lẹ̀ yẹn,
á padà wá láti wá jẹ́ kẹ́yin ará ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa láti wá fi tó yín létí láti jẹ́ kẹ́ ẹ mọ bó ṣe ń lọ àti ibi tí nǹkan dé dúró lórí ìṣẹ̀yìn. Àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá o, àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá lórí ìkànnì Otasansan rédíò TV Yorùbá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Tajudeen olówó òkèrè náà lórúkọ tèmi. Ìnàjú ẹkùn tó ń bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà. Ẹ̀ṣọ́ kò yí ni mí, ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ. Ẹ̀yin náà jẹ́ ká mọ èrò tiyín àti ìwòye tiyín lórí eléyìí. Ẹ jẹ́ ká mọ̀, ẹ fi ṣọwọ́ sí wa ní ààyè comment nísàlẹ̀ fídíò yìí, á kà á sì gbéyẹ̀wò. Ẹ ṣé o, àdúpẹ́ àmọrírì yín.